ẹ jájọ gbé yẹ̀ wò èmi gan ò lè ṣe é nínú tí ọlọ́run ọba mi yọ̀ǹda fún ọmọ Adéyẹmọ kanda sí ọ̀nà mẹ́ta kákọ́ ọwọ́ kan fún èmi kí wọ́n ní kí wọ́n máa kéèyàn káwọn kan wá pè mí pé wọ́n kí wọ́n máa jà fún ìran Yorùbá wọ́n kọ́kọ́ sọ fún onítọ̀hún ṣó fẹ́ ṣiṣẹ́ kó mọ̀ jèrè ẹ̀ ni torí tẹ́nìyàn ò bá ní kì í fi tọrẹ fún yàn ṣùgbọ́n ọmọ Adéyẹmọ òwò bẹ̀ ọmọ Adéyẹmọ òwò bẹ̀ mo ti sọ ní àìmọye ìgbà I will continue say it pé ní ọjọ́ tí n kọ́kọ́ máa wọlé ọmọ Adéyẹmọ Ìwó Road ni mo ti wọ ọmọ ọ̀kadà mo wá ní ẹjọ́ ilé Sunday Ìgbòho ni mò ń lọ ó ní mo mọ̀ bẹ̀ ṣé láti Ìwó Road èlò ló gbà lọ́wọ́ ṣé kò gbà tó 2,000 or 3,000 mo ti mọ̀ pé mi ò mọ̀ bẹ̀ fàárà nígbà tá a débẹ̀ tí mo ń wọlé yẹn mo wá sọ sí tí ọlọ́kadà yẹn pé kì í ṣe ilé sẹ́nitọ̀ ni mò ń lọ mi ò mọ̀ sẹ́nitọ̀ Sunday Ìgbòho ó ní ilé Sunday Ìgbòho lélẹ́yìí àwa jọ ń fà lọ́wọ́ ó wá ní ṣe mi ṣáde ó ní ṣé tí n bá Sunday Ìgbòho ṣé mo dá mọ̀ mo ní dáadáa ó ní kí n wo píkṣọ̀ tó gbé síwájú yẹn òun ní lóòótọ́ mo wá wọlé ọ̀hún kì í ṣe ti gbéraga ká mú tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn kún ilé Sunday Ìgbòho fàyìn ju ilé ọba míì lọ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba mi kẹ́ ó kẹ́ bùjẹ́bùdànù ní afúnilójẹ́ má wọ bẹ̀ but because of the Yoruba race ó lo ara ẹ̀ torí pé ó fẹ́ ran ìran rẹ̀ lọ́wọ́ torí pé kò fẹ́ kí ìran wọn kú àkúrú torí pé kò fẹ́ kí ìran wọn jìyà bí arúfin mo ti sọ àkàìmẹ́yẹ ìgbà pé ilé ẹ̀ méjì tẹ́mi mọ̀ ń bàdàn aṣọ the struggle headquarters ọmọ Adéyẹmọ ò bínú he welcome everybody ṣèbí lónìí làwọn kan dìde tán tutọ́ sí lára ọ̀pọ̀lọpọ̀ ń ṣépè ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ó ti gbowó lọ́wọ́ Tinubu ní ọ̀pọ̀lọpọ̀ ní pé ó ti padà ó ti wọnú APC lọ ọ̀pọ̀lọpọ̀ ṣèbí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní ṣé Emir Kano ní ṣé olówó à ń bẹ̀ ń sè àbí wọ́n ti yọ bóyá before Sanusi Lamido ṣé òní Sanusi Lamido àbí tó lé ọmọ Adéyẹmọ gba 50 billion tí ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀kànmọ̀kàn Yorùbá dẹ̀ gbàgbọ́ mo wá ní olóyè bàbá Èkìtì olóyè mo ní 50 billion ṣéèjì ti tèmi dà ó wàá bú sẹ́rìn ó ní bàbá Èkìtì wọ́n fẹ́ kí ìrìn àjò yóò sú wa ní kí ìran Yorùbá má bàa rí ògo rẹ̀ lò ká má bàa dé ilẹ̀ lérí mo wọ́n ní sọ gbogbo ń tọ́sọ fún yín ẹ̀ ríro onígbà tí yìí bá ti gbowó lọ́wọ́ ẹnikẹ́ni tí Sanusi Lamido bá lè mú rìsíìtì wá bóyá wọ́n dẹ̀ gbé 50 billion cash tó ń gbé lóun lọ́wọ́ tó bá ti lè mú evidence wá ó tún ní ẹni olóṣèlú Yorùbá kan tó ń bá gbowó lọ́wọ́ ẹ̀ tí ò bá sọ alẹ́ ẹ̀ máa dà lódodo ni mo wá wò ó ní wọ́n fẹ́ kí ìrìn àjò yóò sú wa ní wọ́n fẹ́ kó sú wa kí ìran Yorùbá bá lè máa gbé ìgbé ayé ẹrú lọ mo ní kábíyèsí ọlọ́run ní kábíyèsí olóyè yẹ ní pé gbogbo ẹ̀ ríro ó ní bàbá Èkìtì ẹni tí ò bá ti jẹ gbè kò ní kú gbè. ọ̀rọ̀ ìjẹta ni mò ń sọ fún yín yẹn ọ̀rọ̀ ìjẹta àna ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ pé ẹsẹ̀ ní baba ńlá baba wọn fi rìn wọlé Yorùbá tán claim pé they are Yorùbás they believe ẹ̀yẹ kan pè mí lánàá bàbá Èkìtì ẹjọ́ mo nídìí help yín
mo ní bẹ́ẹ̀ ló à bí tó bá tẹ̀jẹ̀ pé bí $600,000 naira mo ní ibo ni mo ti fẹ́ rí ẹ̀yin gbajúmọ̀ kíní kankan àmọ̀ lówó kọ́ mọ̀ ní àmọ̀ lówó mo ní àwọn tó jẹ́ leader wa wọ́n sọ wípé a ṣe struggle yìí to make money but to deliver our people. Ó ní lára 50 billion tí ọ̀gá yín gbà ọjà máa ti fún yín sí àyè ti yàn. Mo ní ọmọ àlè ni ẹ́. Wọ́n pọ̀ dáadáa nílẹ̀ Yorùbá. Bí wọ́n dẹ̀ràn wọn wá ni. Olùjẹ́ kí n wá jáde to say it today. Ṣé lóòótọ́ ṣe janujanu ni Sunday ọmọdé yẹmọ Ìgbòho ṣá? Àbí jagunjagun? Ṣé lóòótọ́? Mo fẹ́ kẹ́yìn tẹ́ wà ní kẹ́ ẹ bá wa dá. Àtònú mo kí gbogbo yín. Ọ̀kẹ́ owó Táíwò mo kí yín. Ògúndáre Kúnlé mo kí yín. Mọ̀rúfù Àdìó mo kí yín. Gbogbo ẹ̀yin dẹ́ ti wọlé pátápátá. Wàsíù Tìámíyù. Àgbàrá yìí fòkòtò. Àní eré ayé yìí ò ní fòyín ru. Láṣẹ Olódùmarè. Ṣé jagunjagun ni Sunday ọmọ Adéyẹmọ àbí janujanu? Torí ohun tó sọ lánàá ti ń ṣe lénìí pé ẹjẹ́ fọwọ́sowọ́pọ̀ kágbára wa kò nínú ìgbèkùn kó tó bọ́ sórí tí ọwọ́ wa ò ní ká mọ́. Mo sọ fún yín pé lọ́sẹ̀ tó kọjá mo rin àwọn ìrìn àjò kan tí ìṣe gbogbo ẹ̀ la lè máa tú aṣọ dé sẹ̀kùlẹ̀ kòkò. Mo sọ fún yín pé gbogbo those people that we see as a leader in Yoruba land wọ́n ti dẹrú Fúlàní. Olófin ràn àwa. Ìbẹ̀rù Fúlàní ń bẹ lọ́kàn gbogbo wọn. Tẹ́ bá sọ fún wa wípé àwọn ọba wa wọn lágbára wọn ti kó àwọn ọba wa sí ọ̀dà local government ọ̀dà chairman local government máa pàṣẹ fún àwọn ọba wa chairman local government máa yọ àwọn ọba wa. Ṣé chairman local government kan lè yọ sultan ṣó lè pàṣẹ fún sultan? Let us say the reality. Gómìnà gọ́mà wà níwájú wọn a máa parú burúburú ni. It is because we are slave under Nigeria. That is why they have opportunity láti dorí Yorùbá kodò. Wọ́n a máa sọ fún wa àwọn ọba wa wọn lágbára àwọn ọba wa wọn níkànnì àwọn ọba wa wọn sì gbá bọ̀tì Sultan Sokoto tó bá sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Fúlàní lọ́wọ́ máa mètìtì bí ìgbà tọ́lọ́run wọn bá sọ̀rọ̀ ni. Bí ìgbà tọ́lọ́run wọn bá sọ̀rọ̀. It is because our leader wọ́n ti sọ pẹ́dà alẹ̀ fáwọn Fúlàní pé ibi tó bá ti rí ẹ máa tì wá lọ. Ibi tó bá ti rí ẹ máa tì wá lọ. Anything tó bá ti concern tó máa mú àlàáfíà bá ilẹ̀ Yorùbá, anything tó bá ti concern tó máa mú àṣeyọrí bá ilẹ̀ Yorùbá, àwọn leader wa wọ́n á gbọ́n tínú wọ́n á ṣe bíi pé wọ́n ò rí. Bí ọ̀rọ̀ APC ni tó bá kó billions trillion of naira gbọ́dọ̀ jẹ́ dọ́là ni lórí kó jẹ́ ìmídélé tó bá ti fi pátì kan lẹ̀ tó bọ́ sínú APC your sin has been forgiven. Sísítẹ́mù tí àwọn leader Yorùbá ń lò nìyẹn that is why tí wọn ò fi lẹ́nu tó fi sọ̀rọ̀ àwọn di ẹrú ní under Nàìjíríà. Èrè ìdí tí wọ́n tàbí rí wọn nìyẹn tó fi sọ̀rọ̀ àwọn di ẹrú torí pé a wà nínú ìgbèkùn tá a wà yẹ lọ́mọ Adéyẹmọ ní pé ẹja agbára wa kúrò ńbẹ̀ kò sórúkọ tán ò sọ. Wọ́n kọ lẹ́tà sí Oǹdó wọ́n kọ lẹ́tà sí Kogi wọ́n kọ lẹ́tà sí Ekiti wọ́n lẹ́tà ilé ìtọ́kọ sí gómìnà wọ́n ti deliver 3/4 out of it. Ṣé ìran ọmọ Yorùbá kan lè kọ lẹ́tà sí Sokoto? But all our leader wọ́n dúró bíi mùmú àti gómìnà àti senator àti house of assembly everything tó bá máa fẹ́ fọ Yorùbá kò kàn wọ́n. N tó bá máa mú wọn gba yìí lọ́dọ̀ àwọn ọ̀gá wọn Fúlàní lókè làwọn ń ṣe. Èyí tí Sunday Igboho ṣe that is why tó fi ti majority of them ti sí tó fi rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá. Mo ní mo rántí ọ̀rọ̀ àfáà kan ó ní wọn ò lè máa lépa àwọn Boko Haram torí Boko Haram àwa náà ń lépa
ó ní èrèdí tó fi ń lépa Sunday Igboho ni pé Sunday Igboho fẹ́ gbà wá kó nínú ìgbèkùn. Wọ́n dẹ̀ mọ̀ pé tí Sunday Igboho bá gbà wá kó nínú ìgbèkùn, ẹni tí ò lè raṣọ á raṣọ sọ́run ara ẹ̀, ẹni tí ò lè jẹ àrùn jẹjẹ kò ní máa wojú àwọn olóṣèlú yẹ kó tó jẹun. Mo rí àwọn kan ní pàpílẹ̀ wọn lónìí ní mẹ́rin alẹ́ ní odidi baálé ilé ló kó gbalẹ̀ dání. Ọmọ bá ò sí lé o, ó wà nínú AC bóyá London ló wà bí Amẹ́ríkà. Wọ́n ṣe gbogbo tó fẹ́ ṣe tán. A rí lára wọn tí tó gun ọ̀kadà tọ́kadà kú mọ́lẹ̀ tẹ́sẹ̀ kan bẹ̀. Báwo ní ṣe bí pé òun rí torí 10,000 naira. Níjọ́ wo ni Yorùbá ó sinmi ogun? Níjọ́ wo ni Yorùbá ó sì pé inú ìgbèkùn láwà? Àbí ẹ jẹ́ kájọ pọwọ́pọ̀ kájọ wá kí là ń wá kiri? Àgádágodo tó fi ra iye Yorùbá tó fi tán tí kájọ wá àgádágodo yẹ ká ṣí. Tá a bá rí sí ká fi sọ́ọ̀sì ká gé. Láyé àtijọ́ a máa ń lọ lọ́nà oko adédè rí gbogbo nǹkan kan mọ́gí. Àwọn bàbá wa yọ ẹ̀yọ́ tẹ́ bá wá yọ tó wá ní orí ẹni yẹ sọ́ọ́rẹ́. Ká wá bí tán kan Yorùbá mọ́ tẹ́ fi sọ wá dà báyìí. Tá a fi tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa fi ń ṣe ọ̀tá ohun tí ó fún wa ní àǹfààní, ohun tí ó mú ìrọ̀rùn bá ayé wa tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a fi rí gẹ́gẹ́ bí ọ̀tá, tá a fi rí gẹ́gẹ́ bí tá a fi rí ohun tí ó mú ìrọ̀rùn bá ayé wa àárọ̀, ayé wa ọ̀sán, ayé wa alẹ́, tá a fi rí gẹ́gẹ́ bí ọ̀tá. Tí àwọn tó dẹ̀dẹ̀ pé wọ́n ti wà lọ́jọ́ alẹ́ wọn, àwọn bàbá Awólọ́wọ̀ ti ra àárọ̀ fún wọn, wọ́n ra ọ̀sán fún wọn, alẹ́ wọn tó yẹ kó fi ra ayé fún àwa náà, alẹ́ wọn náà fi ń bayé ọmọ Yorùbá jẹ́ lénìí. Káwa kọ́kọ́rọ́ yẹ kàn àgádágodo ni padilọ́ọ̀kì tó perí Yorùbá sí pé kí èdè Yorùbá ọmọ yẹra wọn, tó perí Yorùbá sí wípé kí Yorùbá wọn wà àlàáfíà fún ara wọn, tó dárúkọ Yorùbá sí pé kí Yorùbá ọmọ wà ọ̀nà òmìnira fún ìrọ̀rùn ayé wọn, ká tètè wá kàkà já. Ní ìní pẹ́ torí mo kàn wò ó tìfúra ní Yorùbá rìn lílé orílẹ̀ bàbá wa. Ṣèbí láyé àtijọ́ wọ́n ní ọmọ onílẹ̀ márìn máa yán torí bàbá ẹ̀ ló nílẹ̀, ìwọ rìn kó yán níbi tí báńdíìtì wà ó lọ. Ariwo tí Sunday Igboho ń pa lánàá kì í ṣe torí pé ó fẹ́ mẹ́kì owó. Àwọn kan sọ pé Sunday Igboho ó jẹ́ Yorùbá ní ṣe torí pé kó lè mẹ́kì owó ni. mọ́mọ́ ọmọ ládé mọ́délé ni. Tẹ́ bá mọ Sunday Igboho délé mọ̀ pé kì í ṣe torí owó. Àkùrọ̀ rẹ̀ ti lómi nínú kí òjò tó dé. Sunday Igboho ti ṣòṣà ká tó ṣòṣà, but he surrender everything. Torí ní ìgbà tí mo kọ́kọ́ dọ̀dọ̀ ọ̀rọ̀ tó máa ń sọ náà ni pé àjọjẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní, àjọjẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní. Níjọ́ wo ni Yorùbá máa ṣe? Olódùmarè ti ṣe ohun tó yẹ kó ṣe fún wa o. Adániwáyé ti dá wa tán ní ilẹ̀ Yorùbá. Ó gbìn wá sí ilẹ̀ tó dára, ó jogún ilẹ̀ tó dára fáwọn bàbá wa, but wọ́n ti àgádágodo yẹn mọ́ ìran Yorùbá. Ohun tó máa ṣe wá lóore etí wa di sí, most especially àwa mẹ̀kúnnù, most especially àwọn abiyamọ nínú họ́ọ̀lù yẹn lénìí. Obìnrin ló pọ̀ jù ń bẹ̀ tán kọ̀ǹpóòsì orí àì tán kọ̀ǹpóòsì orí. Ẹ jẹ́ kí báwo wọlé àwọn ọlọ́kọ́kọ́ máa tẹ́lẹ̀ níta irú ìjọba wo leléyìí o. They know that Bao can never please them and they know the solution.
tí ó mú ìgbé ayé rọrùn bá ayé àwọn ọmọ títí wọn. wọ́n bá òun bomi rin àkùrọ̀ títí ẹ̀. ẹ̀ ń bá àwọn olóṣèlú bomi rin àkùrọ̀ títí wọn. ẹ̀ ń bá àwọn ọ̀jẹ̀lú bomi rin àkùrọ̀ títí wọn. They are not go there to serve people. If they have intention to serve people, the mentality of Nigeria will not allow it to work. Àti lẹ́ni tó sọ pé this is the best governor, this is the best senator, nígbà tó kúrò ń bẹ̀ lágbéye billion of dollars, trillion of dollars. Wọ́n wọnú àkáǹtì èèyàn kan, wọ́n ní almost 116 trillion. tó máa pín owó yẹn ní 5 million fún state yẹ owó yẹn ṣe máa ṣẹ́kù. They are not go there to serve people. Ṣùgbọ́n ọ̀nà tó máa fún ìrọ̀rùn tó máa dàbí pé àparò kan ò jágàjù kan lọ àfẹ̀yí tó bá gorí ebè. We the Yoruba will refuse. Bàbá mi Dr. Ṣọlá Dada, you are welcome for the first time. Ojú ò ní tì yín. Bàbá mi Adéwálé Johnson, ẹ kú ọjọ́ méje, ẹ kú ọjọ́ mẹ́ta. Olúṣọlá Fatu àṣẹ àbí adára fún yín. Àgbàrá yìí fò kòtò ilé ayé yìí ò ní fò yín rú. Ẹ tún bẹ̀rẹ̀ nìyẹn Adéwálé Johnson, wọ́n láwọn like beautiful English mi. Mo ti sọ fún yín, I read tailoring in the University of Ekiti. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ láyìíká wa ló yẹ kó máa kọ́ wa lọ́gbọ́n. Pé ṣé lóòótọ́ lódodo are we in right channel? Tèmi lè rí pé answer is no, we are not in right channel. Sultan Sokoto máa sọ̀rọ̀ aládẹ̀ tó ní effect ní ilẹ̀ Yorùbá. A ní effect ní ilẹ̀ Yorùbá tí Ọọ̀ni of Ifẹ̀ bá sọ̀rọ̀ Fúlàní anyínmúlẹ̀ lórí. Ntọ́mọdé yẹmọ sọ pé ẹ̀wọ̀n tẹ́ ń pẹ̀tàn igi àgbà méjì àìmí làgbà ìwọ làgbà kò lè ràn wá lọ́wọ́ iná ń bẹ lórí òrùlé wa. Mo láyà láti sọ fún yín wọ́n ti wà lákòókò láǹdí o. Mo tún láyọ̀ láti sọ fún yín pé wọ́n ti wà nínú igbó Èkìtì. Wọ́n ti wà bẹ́ẹ̀. Àwọn tó wà àtàkì àwọn kan ní Kogi ní ilẹ̀ Òkun lánàá Èkìtì náà ń bọ̀. All our leader kò kàn wọ́n. Mo rí Ọpẹ́yẹmí Bámidélé. Somebody should waste for him time. Àwa náà ti ja orí ìjà bẹ́ẹ̀ rí kò pay wa kò sẹ́ni kankan tó pay ń bẹ̀ o lè bá pátí ẹ̀jà so you should wait for your own time. Ṣé ogun ni ogun wọ́n sọ lé ayédógún wọ́n sọ wá di PSC tó fi make owó majority of them they are in billionaire without any company. Àwa tó dẹ̀ ń lò gọ́gọ́gọ́ là ń tẹ̀lé wọn kiri. Àwa rí ọ̀nà tó tù wá lára ọ̀nà ọ̀la títí wá à ń bẹ́ gidi ọ̀nà ìparun yẹn ni gbogbo wa jọ kojú síta jọ rìn lọ. Ìbáṣepọ̀ wọ pẹ̀lú Fúlàní tá a bá jára wa pẹ́ kúrò tí Yorùbá bá yára wọn separate ara wọn lára Fúlàní bá ṣe máa jìyà yìí lọ́re. They are evil. Àwọn gan mọ̀ pé evil ni wọ́n. The majority of our leaders know that the Fulani people they are evil. But ìjẹkújẹ tán fẹ́ jẹ. Ìjẹkújẹ tán fẹ́ jẹ. Ìjẹkújẹ tán fẹ́ jẹ ni. Now tí n bá sọ wípé ọ̀rọ̀ àwa Yorùbá ọ̀rọ̀ wa nílò àìfúnrasí pé ikú ti bọ́lá jẹ́ ní ilẹ̀ Yorùbá. The Ikus has waste the pioneer, the authentic, the Ogidi leadership in Yorùbá. Ikú ti pa wọ́n tán. We have leaders. Ìyá èèyàn jẹ́ Yorùbá, don't doubt about it. But àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá dénú ikú ti pa wọ́n. Wọ́n ti lọ.
àwọn tó kù tó nífẹ̀ẹ́ Yorùbá dénú out of 100 bí a ní let us say 30%, the rest àpò wọn ni àpò wọn. Wọ́n fi Yorùbá ń ṣòwò ni, wọ́n fi Yorùbá ń ṣòwò lọ́dọ̀ Fúlàní. Àní tẹ́tẹ̀ fi wá ń ṣòwò tó fi wá ń sí gbà lọ́dọ̀ Fúlàní belong to us, belong to us. Mo gbọ́ news kan láàárọ̀, wọ́n ní bàbá Adébútú Kẹ̀ṣẹ́tì ní pati ṣe birthday 90 years birthday wọn tán ṣe, wọ́n náà pè Ọọ̀ni rìṣà àti Aláàfin Ọ̀yọ́, wọ́n pè wọ́n wọlé kán wá jẹun àárọ̀ pẹ̀lú òun. Ó parí ìjà tó wà láàrin wọn. Fúlàní tó ń pa wá bí ẹni pẹran, wọ́n pa ọmọ Ìjẹ̀bú, wọ́n pa ọmọ Ẹ̀gbá, wọ́n pa ọmọ Èkìtì, wọ́n pa ọmọ Ọ̀yọ́, wọ́n pa ọmọ Ìgbómìnà, wọ́n pa ti anywhere in Yorùbá land. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò rí náà rí yẹ, but sáàkù wọn yẹn náà ni wọ́n fẹ́ tú ẹ̀ láàrin ara wọn. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé Ọọ̀ni làgbà, Aláàfin ṣùbádà, no Aláàfin làgbà, olórí ọba ilẹ̀ Yorùbá, Ọọ̀ni ṣùbádà. Ìgbélẹ́nu fẹ́ dọ̀ yín, ẹ máa kébẹ̀ kiri. Bàbá Adébútú Kẹ̀ṣẹ́ǹtì ó pè wọ́n wọlé. Bàbá ò lè pe, mi ò blame bàbá o. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mò ń bọ̀, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn ò lè pe àwọn kẹ́pẹ́ èèyàn 10 lẹ́kìtì nígbà yìí. Bàbá Afẹ́ Babalọ́lá yìí wà lẹ́kìtì, ó sì wà láyé kò tí kú 96 years. Kẹ́pẹ́ orú bàbá Afẹ́ yẹ, kẹ́pẹ́ àwọn àgbà bíi 10 lẹ́kìtì nígbà yìí, 10 l'Oǹdó, 10 l'Ọ̀ṣun, 10 l'Ọ̀yọ́, kán pè wọ́n káàkiri kán jókòó. Kí ni a máa fi fòpin sí pé pati Fúlàní ń pa wá yìí? Kò kàn wọ́n, you know the reason tí ò fi kàn wọ́n. Ọmọ wọn ò sí nlé, aya wọn gbẹ tó bá wà nlé, bóyá wọn orúbí bàbá Kẹ̀ṣẹ́tì ṣe birthday tán, mo mọ̀ pé bàbá sì máa lọ rí láti l'Amẹ́ríkà bóyá oṣù méjì ni, ibo rèmi àtẹ̀yìn fẹ́ sá lọ. Yegeyege tí gómìnà kan bá ṣe birthday tó bá bóyá ó ṣe birthday ní bóyá wá kí wọn láre ẹ wá rí security tó máa wà ń bẹ̀ ẹ̀rọ pa ayé ti fẹ́ parẹ́ ni. Governor titi wa báwa, I don't have anything against him, mo máa sọ láti lẹ̀. He was not a politician, but mo dẹ̀ ti ń sọ pé Fáyọ̀ṣe ló máa ba ayé ẹ̀ jẹ́. Ó fẹ́ ṣe ìyàwó fọ́mọ, ó mọ̀ pé ọ̀nà Èkìtì ò dáa. Ó mọ̀ pé ọ̀nà Èkìtì ò dáa. Thou know that we don't have road. Ó yà gbé ìyàwó ọmọ ẹ̀ ó di Ìbàdàn pé ká má bàa kidnap àwọn ọ̀rẹ́ àtàwọn gómìnà tó ń bọ̀, ká má bàa kidnap ẹ̀ mọ́ lọ́wọ́, kó má bàa gborúkọ lórí ọmọ ìyàwó òun. Àwa tí ìyá ń jẹyẹ tó jẹ́ pé bàbá fẹ́ só ṣé èmi ni màá fẹ́ lọ sí Ìbàdàn sí màá wá helicopter kiri, àwọn màá lọ sí airport pé mo fẹ́ lọ land ní ṣé èmi tí tó ń jẹ́ tààrọ̀ tí ìbátọ̀ sàn. Ẹ jájọ wá kọ́kọ́rọ́ yẹn rí tán de ìran ọmọ kóòtù òjíire mọ́, tá a fi rí ojú tó tá à ń wá ìrojú kiri, tá a níyọ̀ sílé tá à ń jẹ̀bú tá à ń jòbú. Ẹ jájọ wá kọ́kọ́rọ́ yẹn rí. Bá a bá sì wà nínú Nàìjíríà, the Fulani will continue kidnapping us, killing us. Onímọ̀ fi béèrè, janujanu ni Sunday Igboho àbí jagunjagun? Ká béèrè ẹni tó pera ẹ̀ lọ́ba ọba jagunjagun lẹ̀ Yorùbá. He did not have any achievement tá a lè tọ́ka sí. Mo lọ lọ́sẹ̀ tó kọjá, I was in Wednesday, Thursday, Friday, Saturday ni mo dé Àkúrẹ́. Categorically wọ́n ti wà ní ilé, wọ́n ti wà ní Àkókó, wọ́n ti wà ní Ọ̀wọ̀, wọ́n kúrò lọ́wọ́ ọba mi lọ́wọ́. Ẹ má ṣàṣùpìyè o, ẹ má ṣàṣùpìyè. Either you will like it or not, ẹ̀yin Èkìtì, most especially di Ọ̀tún,
homo àánú ara mi ṣe mí bẹ́ẹ̀ torí mo ní fámìlì tó pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tọ́ba ti tún wíṣù wọn báyìí wọ́n á yáde ni. èyí tó kàn wá tí ó mú àlàáfíà bá ilẹ̀ Yorùbá àwọn bàbá yẹ orí ìgbé ayé ìpọ́njú tí Fúlàní ń gbélé wa lọ́wọ́ ó tẹ́ wọn lọ́rùn wọ́n sọra wọn di bọ́ì. ẹ mọ̀ pé tí ọmọ bá wà lọ́dọ̀ ọ̀gá ẹ̀ tó bá rí i pé àwọn ẹgbẹ́ ń gba 30,000 nígboro ọ̀gá ti tòun fún un ní 120 bọ́ ọ̀gá ẹ̀ bá ní kó lanu ńlẹ̀ kó ń fẹ́ tọ̀ á lanu á tọ̀ sí o. ìwà táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń wù nìyẹn. wọ́n jókòó kan wò ó pé ìgbóná ń bẹ ní ilẹ̀ Yorùbá látọwọ́ Fúlàní. wọ́n jókòó kan rò ó. Do we need Nigerian army to secure the Yoruba land? The answer is no, because the majority of them they are repentant Boko Haram. Mi ò sọ pé gbogbo wọn o repentant Boko Haram. Mo ìkọjá lọ́nà Ìṣẹ̀ lẹ́nìí Ìṣẹ̀ Ìkẹrẹ sí Ìṣẹ̀ wọ́n ń kọ́ báràkì ń bẹ̀ lọ́wọ́. The majority àwọn army tó wà ń bẹ̀ tó wà lẹ́nu ọ̀nà bẹ̀ they are all Fulani. èyí tó tẹ̀ dá mi lóde tó máa dúró lọ́nà yẹn tó máa dábùkù nù kò gbọ́ èyí bẹ́ẹ̀ mi ni mo ní mi ò gbọ́ òyìnbó pé mo rí ìdìtí lọ ní yunifásitì òun èmi tún bẹ́tà ẹ̀ ó dẹ̀ kó kakíwọ̀ wọ́n gbébọn lé lọ́wọ́. Repentance Boko Haram to secure the Yoruba land. It is possible. It is only Yoruba that we are still deceiving ourselves. Or let me say it is only Yoruba leaders, elders. They are still deceiving themselves. One Nigeria. When we know that there is nothing like a one Nigeria. What is the meaning of Nigeria? Ṣé ọmọ Mali lọmọ yẹn ni? No, ọmọ Gabon, ọmọ kékeré báyìí lórí social media. Ó dárúkọ ẹni tó sọ Nigeria ní Nigeria. Ó ní before they name them Nigeria orúkọ wọn náà jẹ́. Ó máa tó yé wa àwa mọ̀ pé ẹ̀wà kì í ṣe oúnjẹ àjẹsùn tá a bá kọ̀ tá a bá wá kọ́kọ́rọ́ yẹ rí. If you fail the Yoruba, if you fail to use the opportunity that God give to us ọlọ́mọ jajẹ yàjẹ àjẹrọrùn. We fail to use the opportunity that God give it to us lónìí di Awólọ́wọ̀. Ọlọ́run rán Awólọ́wọ̀ sí wa. Divide and rule níbi tán tì wá mọ́ iná ni kò jẹ́ ká rí èrè Awólọ́wọ̀ jẹ. Bàbá Akíntọ́lá Samuel Akíntọ́lá ò ṣe wá. Àwọn ará bíbẹ̀ ló pa kádàrá ìrìn àjò yẹn dà because they don't want the Yoruba to succeed. Àárí opportunity wọn jẹ. Àárí lò. See the legend, all the legend tí Yorùbá ti produce tí Nàìjíríà ti pa mọ́ wa lọ́wọ́. Àwọn tọ́lọ́run ọba mìíràn sí ìran Yorùbá láti lè máa mú òkìkí Yorùbá kàn lọ pé kí ìran Yorùbá ó má ṣe alágbe tí Nàìjíríà ti pa mọ́ wa lọ́wọ́. Nàìjíríà ní òjò ajẹ́rè Tinubu náà o because mentality Nàìjíríà ti kó sí bàbá lórí. He did not see us as a family. Tábà wá fẹ́lì tá a bá wá rí orí ọ̀fẹ́ tọ́lọ́run ọba mi tún fún wa láti gbára wa kó nínú ìgbèkùn Fúlàní tá a rí orí ọ̀fẹ́ Sunday Ìgbòho yìí lò ta ni ó tún wá dìde wá gbà wá. Ṣé ọba jagunjagun tí ò lè pẹ́ di yẹ láti wá pè lábàá dúró dè? Ọba jagunjagun tó bá jẹ́ pé tó bá gbèrò ìbọn kùsàlẹ́gbẹ̀ẹ́ báyìí ọ̀kadà ni ó gbé ó sá lọ nìyẹn. Ẹ̀rí ń bẹ ọ̀rọ̀ tí èmi bá sọ ẹ̀rí ń bẹ. Àwọn tó mọ̀ dáadáa pé tí wàhálà bá ti ṣẹlẹ̀ ọ̀kadà pàjáde Jaguar tí gbogbo ara yìí ṣe kìkìdá irin yẹn náà á ti gbé standby síbì kan òní ó tọ́lé lórí tí ó sá lọ.
Can we continue like this? Can we, the Yoruba, continue like this? A wà nínú ògo, àrógo wa lò. A wà nínú ògo, àrógo wa lò. Gbogbo wa là ń gbàdúrà Ọlọ́run gbin ayé mi sínú ilẹ̀ tó lọ́ràá. Inú ilẹ̀ tó lọ́ràá la wà yìí. Ẹni bá ayé tó bá dẹ̀ wà nínú ilẹ̀ tó lọ́ràá, mo bá jẹ́ nǹkan àgbẹ̀ ló lẹ́gbìn sí ilẹ̀ tó lọ́ràá, á dìde ewé ẹ̀gán máa wù yín, ohun tó bá mú jáde á ṣe dáadáa. Ìran Yorùbá wà nínú ilẹ̀ tó lọ́ràá. Ìyà nira ẹ̀, ìpọ́njú nira ẹ̀. Àwọn tó wà ní ilẹ̀ aṣálẹ̀ ń gbádùn, àwa tá a wà nínú ilẹ̀ tó lọ́ràá à ń jìyà torí pé wọ́n ti ti àgádágodo mọ́ ìran Yorùbá. Ẹ̀jẹ̀ àjọ wá àgádágodo yẹn. Opportunity tọ́lọ́run tó fún wa yìí, Sunday Igboho tọ́lọ́run yọ̀ǹda fún wa yìí, ó ti jìyà rí, òun náà ti jòkó lé ẹ́gìnì mọ́tò rí tí ìdí ẹ̀ gbóná láti Ìgbòho dé Ìbàdàn, from Ìbàdàn tó Ilé Ifẹ̀. Ọlọ́run tuntun jẹ́ kó wọnú inú ọ̀rọ̀ lọ. Ó tún wá ó wá wò wípé kò ìgbé ayé òṣì ò dára, pé we have everything. Kí ìran Yorùbá òun ní máa ṣàgbé káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá mi ló ń pè mí pé àtàwọn bàbá mi àwọn fẹ́ wálé. Ìlú táwọn wà wọ́n ti ń pàrọ̀pọ̀ sí wọn pé ilé tó lọ. Yóò dára fún yín bàbá mi Augustine Awolola from Abidjan, ojú òní tìyìn. Àgbàdo yìí fokò tó rí ayé yín ò ní fòyín lò. Pé bàbá Ekiti ilé tó lọ. Bàbá mi kan tó ẹ̀sọ́ ní tábà máa rí bí ọdún bíi 3 ọdún bíi 4 London abẹ́rẹ́ sí gbóná máwọn black tó wà ń bẹ̀. Pé nígbà táwọn ní ilẹ̀ tọ́lọ́run ọba mi dẹ̀ yọ̀ǹda fún wọn, Fúlàní wá ń lé àwọn tí ó ṣe wá lóore, wọ́n wá ń lé wa síta. Níjọ́ wo ni Yorùbá ó sì mi ogún? That we appreciate what God give to us. Àwọn bàbá wa yìí fowó ra ní tí ọ̀ṣọ́ wọn torí pé ọmọ akin ni wọ́n. But our leader of today, wọ́n ti dẹrú Fúlàní, wọ́n wá ń yọ̀ǹda ayé wa lé àwọn Fúlàní lọ́wọ́. Ló lè mú kí Emir Kano wá sí Èkó, Sultan Sátánì Kano Sokoto kó lè gba kí Nàìjíríà ó di kópin nígbà tó jẹ́ pé kókó ọbẹ̀ wọn ni. That is why it is difficult for Baba Tinubu to fight Boko Haram. Ó ti fòun lẹ̀ pé you fight Almighty Allah, if you fight Boko Haram. Ó ti fòun lẹ̀. Wọ́n dẹ̀ ti sọ fún Baba Tinubu pé Boko Haram tẹ́ rí yẹ o, Fúlàní bandit o, or herdsmen o, or Meyeti Allah o, they are not now freedom fighters. Thou shall not touch them. Ni mo fi ní pé ó yẹ kí ìran Yorùbá ó jèrè Baba Tinubu náà. Tí Buhari bá lè ró ìran Fúlàní lágbára láti lè suppress wa, tọ́lọ́run lo Sunday Igboho láti lè fa agbára wọn tú. Because if Sunday Igboho, the Balógun janujanu of Yorùbá race, tí ò bá jáde ní Ìbàràpá Ìgàngán, tá má ti pa Bẹ̀yẹ̀rún, tá má ti pa Ọ̀yọ́ run, ilẹ̀ Yorùbá ti parun. Now Baba Tinubu ló wà ń bẹ̀. Kí ni ọ̀bọ Fúlàní ṣe sórí tí ìnàkí Yorùbá ò ṣe? That the Yorùbá leaders tẹ́lẹ̀ dọ́dọ́ tẹ̀lé àwọn Fúlàní lẹ́yìn, wọ́n ní wọ́n plánù ìfipágbàjọba. Mo tún rí ọmọ Fúlàní kan tó tún wà lórí tẹlifíṣàn, international television, tó tún halẹ̀ mọ́ Tinubu. Ṣé Yorùbá lè ṣe bẹ́ẹ̀? Ngbà yé Abacha, General Oladipo Diya, Adisa
Abdulkarim Adisa àti general Ọlárẹ̀wájú ṣé ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń lọbẹ̀ lọ ń bẹ̀bẹ̀ ń lọ ń bẹ Abacha ni pé kó jọ torí Ọlọ́run mọ̀ pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti jọ kìdí kankan but now almost èyàn sọ pé ó ní out of 11 they list 10 Fulani men out of 10 Fulani 9 is Muslim. wọ́n tún ń lo agídí because àwa Yorùbá ẹrú wọn ni wọ́n. àwọn bàbá wa ti sọra wọn di ọ̀dẹ̀ dídìdìrìn. tẹ́ ẹ bá ń sọ wípé àwọn ọba wa ò lágbára mọ́. ṣé constitution tán ń lò ní ilẹ̀ Haúsá ní ilẹ̀ Fúlàní ṣó yàtọ̀ sí ilé tán lò ní ilẹ̀ Yorùbá ni. kí ló mú Sátánì Sókótó tó mú lágbára lórí àwọn gọ́vnà tí àwọn ọba wa ò lágbára? ìjẹkújẹ ni. ṣẹ́rí tí ènìyàn bá ti fi ìjẹkújẹ ojú kòkòrò ó máa ń gba iyì kúrò lára èèyàn ni. àìnítẹ́lọ́rùn ó máa ń gba iyì kúrò lára èèyàn ni. ó máa ń bọ́ aṣọ iyì ó máa ń bọ́ kúrò lọ́rùn èèyàn ni. àwọn ọba wa di alágbe. àwọn ọba ayé jọ̀wọ́n àná àwọn òun wá kọ́ńtàtì kiri àwọn tòde òní kọ́ńtàtì náà wá kiri the majority of them mo ti sọ náà ọ̀rọ̀ kọ́míkan làwọn kan bá dìde ẹ̀yin tẹ̀ ń ba ìṣẹ̀ṣe jẹ́ rèé ẹ̀yin tẹ̀ ń ba mi ò ba ìṣẹ̀ṣe jẹ́ àwọn tó mọ̀ mí kò sí ní tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ religion ilé tó bá wù ẹ́ kó o ṣe ìdájọ́ oníkálukú ń bẹ lọ́dọ̀ Olódùmarè ṣùgbọ́n àwọn ọba tí Ifá ń fún wa nílẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a gbọ́dọ̀ query ká question Ifá ṣé Ifá ló ń fìyà jẹ wá ni ṣé Ifá ló ń parọ́ ni àbẹ́ni tó ń dá Ifá ló ń parọ́? ọba wo náà mú wá láti London tó mú wá láti America tó mú wá láti Canada tó ṣèṣore present now let us say the reality. tí wọ́n bá sọ fọ́ba kan tọ́ba kan wá ní láéláé ìran bàbá mi ò ṣerú ẹ̀ rí irọ́ ìran bàbá mi ò ṣerú ẹ̀ rí irọ́ ìtàn ìjà àgbà làwọn ń jà kiri. àwọn yẹ́dẹ̀ unite wọ́n sọ wọ́n ń wo ilé agbára Yorùbá everyday. tẹ́ bá ní kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wá sọ̀rọ̀ nípa Àdó Alérò the international kidnappers wọn à ní rí kankan sọ nípa ẹ̀. tẹ́ bá ní ká wá sọ̀rọ̀ ní the notorious policeman yahoo policeman Abba Kyari ni the Yoruba leader will never see anything about them. ẹni kan àwọn bandit yẹ ká sọ̀rọ̀ nípa ẹ̀ no. ẹ jẹ́ kí Fúlàní wá sọ̀rọ̀ nípa Sunday Igboho gbogbo ẹ̀ làwọn àgbààgbà wa ti tẹ́lẹ̀ ọwọ́ àwọn Fúlàní torí ojú kòkòrò torí àìnítẹ́lọ́rùn. Yorùbá ló ń ta ara wọn síta torí pé wọ́n fẹ́ gba oil well ṣé oil well ní àbí oil block eléyìí tó bá wù yẹn pé àwọn àgbààgbà Yorùbá yẹn náà sọ Yorùbá di ẹrú because they need private jet tó jẹ́ pé ohun ayé yìí ó máa báyé lọ ní ṣùgbọ́n tẹ́ bá ṣe é lẹ̀ ní Yorùbá sọ nípa títí yín. We the Yoruba we must not miss this opportunity torí n tí ènìyàn ò bá ní ló máa ń fìyà jẹyìn wá ní tó bá jẹ́ pé mo ní kinní báyìí wàá máa rò wàá máa pín tó bá jẹ́ pé mo ní báyìí ní àbá gba ọ̀nà Èkó wọlé sí Ìbàdàn tó bá gba ọ̀nà Èkó wọlé sí Ìbàdàn àbúlọ̀kù bẹ̀yẹ àkáwọn máa ní ṣẹ́m la máa ṣe wọ́n from there àgbà sóṣogbo torí pé àní we have it God has given us Sunday Igboho. tí ọba jagunjagun lẹ̀ Yorùbá Gani Adams sọ fún mi pé Ekiti kankan the majority àwọn gúrùpù tó wà nílẹ̀ Yorùbá lénìí they are full support of olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà the Ààrẹ janujanu that have record the Ààrẹ janujanu
that have impact all the Yoruba land tó yàtọ̀ sí ààrẹ jagunjagun tí ò ní rẹ́kọ́ọ̀dù tí ò sí kankan tá a lè thank you my brother tí ò ní sí kankan tá a lè sọ wípé this is the achievement of ààrẹ jagunjagun but we can say lot of things. ṣé kí n tún play fídíò yẹn ni kẹ́ ẹ tún gbọ́ fún ara yín máa play ẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí Sẹ́ríkì Gàngán sọ àbí Sunday Igboho ló tún sọ ó bẹ́ẹ̀ fún un no òun fún ara ẹ̀ ló sọ òun fún ara ẹ̀ ló sọ ká dìde ká jí lójú oorun. Sọ̀rọ̀ o. títí dìgbà tí wọ́n lé ní 72 ni mo dé. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mò ń bọ̀ ẹ jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. 1972 ni mo dé gangan níbi tí mo wà títí dìgbà tí wọ́n lé ní. Ta ló lé? 72 ni mo débẹ̀. Ẹ jọ mò ń bọ̀ ní sùúrù ní sùúrù. Ẹ jọ ta ló lé? Mo fẹ́ mẹ́ni tó lé ní comment section. Ta ló lé? 1972 ọmọ ọdún mélòó ni Sunday Igboho? Ṣùgbọ́n ogun tó ti pẹ́ tó ń ja ìrìn gbogbo ìrìn Ìbàràpá ó lé. Ta ló lé? Ọlọ́rọ̀ fún ara ẹ̀ ló ń sọ̀rọ̀ fún ara ẹ̀ yìí. Ta ló lé? Òun nìkan. Yorùbá we are 80 million 80 million we are 60 million we are kìnìkan million we are kìnìkan million. Bí a ti pọ̀ tó the only person tí Fúlàní bẹ̀rù ní gbogbo wa òun náà ní Sunday Igboho. Wọ́n bẹ̀rù bàbá Tinubu tẹ́ máa gbórúkọ Gani wọ́n ti mọ̀ pé tẹ́ bá ti fún Gani lówó ayé ẹ̀ bàjẹ́ nìyẹn. Ẹ máa gbọ́ a máa strategize tí wọ́n bá rí sọ́sọ́rìn Nàìjíríà the majority of you know that Gani will never support Nigeria to divide torí pé ẹsẹ̀ ni àwọn bàbá àti tiẹ̀ fi rìn wọlé Yorùbá. Ìwọ yìí Gani don't want to behave like ọmọ àlè tó ń bá ní dandan nínú Yorùbá agbẹ́dọ̀ lọ wọ́n á máa wò pé ó gbàgbé orísun ẹ̀ ọmọ tó gbàgbé orísun ẹ̀ rẹ o àmọ́ ara àwọn tó máa pàǹtàn fún pé ṣé o mọ̀ pé àwọn bàbá àti tiyín Mali náà ti wá. Sọ̀rọ̀ sí. 1972 ni mo dé gangan níbi tí mo wà títí dìgbà tí wọ́n lé ní. 72 ni mo débẹ̀. Bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde. Kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. Torí ntójú mi níjọ́ náà. Akọni ọmọ. Látijọ́ tí wọ́n ti bí mi ìrírú ẹ̀ rí. Tẹ́ bá ń sọ̀rọ̀ tẹ́ bá pàdé àwọn ọmọ Fúlàní yẹn níbi tó ti ń dáná ṣé o ti gbẹ tán ni ẹsẹ̀ wo o bá béèrè lọ́wọ́ kọlíjè mò ń bọ̀ sí mò ń bọ̀ tó bá dé gbogbo ilẹ̀ Yorùbá lénìí kó wá ní kó dárúkọ Gani àwọn Fúlàní ìyàwó ẹni tá a bá bá wọn pàdé pé má dára sí bí báyìí ṣé rò pé bàbá yín ṣé rò pé Buhari ló wà lórí oyè ni wọ́n á tún máa sọ fún ẹ pé go call your Tinubu come gbogbo yín náà lè máa rí fídíò òun go call your Tinubu come go call your Tinubu come bọ̀tá bá gbé gbogbo rẹ olóyè Ìgbòho àwọn Fúlàní ni wà mí báyìí o ókè kíkọ́ àwọn bọ́ọ̀sì lọ ẹ máa rí eré burúkú lẹ́sẹ̀ wèrè the only name ògidì ọmọ that Fúlàní tán bẹ̀rù ní ilẹ̀ Yorùbá Sunday Igboho ni leader àwọn ló sọ̀rọ̀ ẹ̀ onítòun bá ti gbórúkọ ẹ̀ gan òtútù àmú pẹ̀lú ẹja wa kọ́kọ́rọ́ yẹ rí kájà ojú àwọn tí ò là kó lè là kán lè mọ̀ pé inú ìgbèkùn la wà.
dúpẹ́ pé a ní káwá bá yẹn sí gbà wá lálejò láti wá bá yín sọ̀rọ̀ àtẹ̀sẹ̀ òtútọ̀ ẹ pẹ̀lẹ́. gbogbo ilé kọ́kọ́ lára yín kájí ọ̀sán. ara ń balẹ̀. ọmọ bíbí Ìlọrin ni mí. ṣẹ́ngbọ́. ọmọ bíbí Ìbákòkò ni mí. ṣẹ́ngbọ́. Ìlọrin ni bàbá mi. bàbá mi. láti Mali. bàbá mi. ìyá mi. Ìlọrin ni tẹ́lẹ̀. àwọn fámìlì ọlọ́fà. àwọn fámìlì wọn mú ọ̀fà. lẹ́yìn lọ sí àdúgbò Barapa ọ̀hún sì ni bàbá mi sùn sí pẹ̀lú. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde. kò sí nǹkan tó mú mi pẹ̀lú. káre. torí ntójú mi níjọ́ náà níjọ́ tí wọ́n dé láti jọ́ tí wọ́n ti bí mi irú ẹ̀ rí. n bá gbórúkọ Sunday Igboho níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn state báyìí níjọ́ náà mi ò lè sùn. kò sẹ́ni tí ọgbọ́n kọ ẹ̀yìn àbúrúkú ayé. ṣé ń gbọ́ ṣó yẹ kí Yorùbá ó sọ orú ẹni bẹ́ẹ̀ yẹn nù kí ẹni mi wá sọ wípé tóun bá gbórúkọ ẹ̀rù á bá òun ṣèbó yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá rúurú ẹni bẹ́ẹ̀ lágbára ni kán wá lò ó bí Fúlàní ṣe sọ wọ́n di ẹrú ara wọn yẹn pé they can use this boy láti jára wọn gbà ẹ wá gbọ́n tí bọ́dà wa Délé náà tún sọ. wà lọ́jọ́ pípẹ́ tó yẹ pé Fúlàní àdaràn tó jẹ́ tiwa àkọlù àwọn àgbẹ̀ wa má dẹ̀ yanjú ẹ̀ láàrin ara wọn nítubí ìnùbí ìpínlẹ̀ tí wàá yàtọ̀ kì í ṣe bí ìtànà mọ́ ọ̀tẹ̀rí tó ṣẹlẹ̀ pẹ̀lú Sunday Igboho gbogbo àwọn òfìkì ìgànná tèdè gbogbo Ṣakí ọ̀pọ̀lọpọ̀ àdúgbò níbẹ̀ yẹn àwọn ìletò ó dibi táwọn èèyàn wa ò lè wọ̀ mọ́ òun ló gbé Sunday Igboho dìde ńgbà tó ń dìde dídìde tó ń dìde ẹ bá rántí lásìkò yẹn ó pa àwọn nǹkan kan lẹ́nu mọ́ oríṣiríṣi ariwo ta lọ́tún lọ́sì kò síbi tẹ́ ẹ rìn láwọn gbèríko wa tẹ́ ẹ di pé èèyàn ń pàdé Fúlàní agbénipa ó bẹ̀rẹ̀ nígbà tó dáàrin kan gbogbo ọwọ́ Èkìtì bẹ́ẹ̀ni níbi tó ti bọ́dà Kogi bẹ́ẹ̀ni ó di ibi táwọn èèyàn lè rìn sí mọ́ bẹ́ẹ̀ oh God àbálẹ́gbẹ́ alágídí nulẹ̀ agídí láàánú fúnra ara wa láàlágídí ọ̀hún torí ibi tọ́rọ̀ dé ní kankan fún yín wọn ò ní ṣe nǹkan kan. bí tí mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn ẹ wá gbọ́ ìtàn bàbá wa di Ààrẹ Ganiyu Abiodun Ige Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land ọba jagunjagun of Yoruba land. mọ́tòdọ̀ Gani ẹ bá ṣe mítìn yẹn láti aago 2 ọ̀sán Gani máa fi pa wá títí jago 11 alẹ́ báyìí kan bá fìtà lẹ́wọ́ àṣàgbọ́n yìí láti ká máa dín oúnjẹ ẹ sọ fún mi ta ni ò ní wà force láti jẹun àmọ́ orú nǹkan tó wà ní oúnjẹ tó gbé fún wa ni mo close pẹ̀lú Gani gidi gan àjọ wọn sórí bẹ́ẹ̀dì nígbà tí ò sí nǹkan kan rárá nígbà tí Gani ní aṣọ 3 péré ó ní trọ́sà àti polo kan ó dẹ̀ ní ọ̀pnẹ́pà kan ọ̀pnẹ́pà yẹn ló ṣe freedom ó dẹ̀ ní tọ́pù kan báyìí tọ́pù yẹn ní ìkàpálà báyìí pẹ̀lú kító sanda tó ayé àtijọ́ yẹn bẹ́ẹ̀ ni nǹkan mẹ́ta tí Gani Adams nígbà yẹn nìyẹn tó bá ní kò rí bẹ́ẹ̀ challenge rẹ̀ kájọ tó kájọ fèsì ara wa tí ó máa gbé lòótọ́ àtòdodo ló fẹ́ràn lẹ Yorùbá ló nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn Ọlọ́run ti wá kẹ o ti ráyè pé ó ta bá yàwòrán kẹ̀kẹ́ a máa ń fọwọ́ tì síbi kan ni o ti wá gbá pa títí o ti dépò Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló kọ́ ọ̀sẹ̀ láti pé gbogbo Yorùbá fighter kò kọ́ wọn together kò sí kò make peace pẹ̀lú wọn tó bá make peace pẹ̀lú wọn kí o wá dúró àṣàlẹ̀ ń bọ̀ kò lè make peace tó bá make peace pẹ̀lú yín 6 billion yẹn kò ní rí ná. Yorùbá shine your eyes Fúlàní wà lẹ́yìnkùlé wa don't let us lose this opportunity we can't do it we need our deliverance the Yoruba land need deliverance we need our total freedom that is the only option
that every Yoruba must support that motion. Total freedom for the Yorubas.